Nigbakan Ri òṣèré ilẹ̀ wa tòun tadẹ́rìn pòṣónú tọ́lọ́yìnbó ń pè ní comedian ní Alhaji Nurudeen Babatunde Omidina tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Babasuwe jẹ́ nídìí iṣẹ́ tíátà. Ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká wo Babasuwe bí ìran. ọ̀dà rárá fọ́ọ̀ yìí náà ló sórí ibú fún mi jọ sí fọ́ọ̀ yìí náà wọ́n tún dá padà lọ́sẹ̀ yìí. wọ́n gbé yá o. wá enough this jẹ́rìí ọ. ṣé mi. èmi ìwọ pupa yìí kí ló kọ rẹ náà. ìbùkún ọlá. bàbá ṣé kò sí o. kò sí láburú mo nírú ọjà tó ọ̀sẹ̀ kójọ yìí tó ń kiri lọ́ọ̀ta yìí inú ilé náà wà tí wọ́n ti lè bá ọ rajà mọ́ ta ọjà yìí síta mọ́ tàfáwà tá a wà nínú ilé náà kájà fàdé rẹ̀ dé. bàbá kí lẹ̀ ń sọ ìkẹ́. ọ̀rọ̀ àní pé kémi náà tiẹ̀ tí àìkí ń yẹ ọ́ wò bí òòjẹ̀ kan lọ tí ọba ní pọ̀ jù. bàbá ẹrù tí ẹ bá yín. ọ̀pọ̀ jẹnu mi kọ́. ẹ mọ̀ pé ti expire ṣá. tá ń sọ bẹ́ẹ̀. extra time lẹ́ ń lò láyè. ọba táìmù wọ. kí irun yín máa toast mi. kí ló dé tí mi ò lè coast rẹ kí ni bẹ lára àwọn tí ń coast rẹ tí ò sí lára mi ta sọ la fẹ́ sọ ni àbí títí dú ọmọkùnrin àbí bọ̀rá ní ọmọkùnrin lọ fẹ́ sọ ni. ẹ mọ̀ pé tí mo bá mú yín mọ́lẹ̀ ẹ lè gbábẹ́ sọ́dà náà. yéè sọdákẹ́ láyé mi èmi àbí torí pé o ti tẹ ẹ̀yẹ àbí kò gbé àbí kò tọ̀ wò wàá mọ̀ pé wùtáká àtáká tura àyà ǹdọ́mọ̀ túmọ̀ wùtáká ò ní pé nǹkan tí n bá fẹnu sọ báyìí kí n tó gbẹnu kú òun bẹ́ẹ̀ bí ìgbà tákòókò fẹnu sọ gini wọ́n gbẹnu pa síbẹ̀ ni sọ wá rí àtáká òun ni pé tí n bá dojú kọ tíjà di ìjà tí eré di eré jàǹgọ́fà tí mo kó apá rẹ̀ dání báyìí tí mo wà báyìí wọ́n náà wá gbà pé ọkùnrin là dá sọ wá rí tùráyà abẹ ni pé ọ̀rẹ́ mi rí ọmọjú àdúgbò wò ọ̀rẹ́ mi rí ìwọ gbọ́pọ̀ rẹ̀ tùráyà rí kàràkú rẹ̀ mi máa méwé ọlọ́fẹ́ máa fi gbéra sọ rí tùráyà o tẹ́ ẹ bá fi sábẹ́ omi tó tutù ọmọ ń bá sẹ́ lọ ni pé sábìsì ò sí ń bì kan kìí ṣe ti tùráyà sọ wá rí èmi tó wá ń wò gan-an tó rí mi dáadáa tí n bá kán wẹ́wẹ́ ẹ ti tòmẹ́tì gbà bẹ́ẹ̀ àgàgà kí n tún abẹ́ jẹ grape máa mu grape kan. bàbá ṣé grape lẹ́ ń pè ní grape yẹn. Grape òun ni ọsàn gbàǹgbà màá bó ti kóró tó ní mọ̀ gbé ẹnu ní mọ̀ mú gbà bẹ́ẹ̀. ẹ ti ń gbẹ́ grape ara yín ẹ ti mọ̀ ní bàbá àgbàyà. kí lè léyìn ní lóòótọ́ o ẹja ọ̀sán ni ọmọ náà trọ́sà owó tilẹ̀ pamọ́lá tún á wo àṣẹṣẹ sí òye iye tí ń bẹ lórí rẹ̀ máa ti tura ayá ju ọmọ. ẹ̀rí pa gbàyà ni. gbàyà yan fún mi. ibẹ̀ ń lẹ́wà. bàbá tí yín bá yín. kí ló tà wọ́n. ó wà lára yín. àgbàdo ṣé ti ní ẹjọ́ ẹ lójókòó. àwọn òsì ó ranù ó yẹ kó kan náà èmi gáwa kó wòkè ìyá àwọn ọmọ ń ta sí yóò dà wọn náà kankan sí ni ìkankan èmi mo nílé ọmọ sì owó sì rí mẹ́ta ló jẹ mi wọn ní kó fara dì ní kó mọ̀ sanwó mọ́ ó ga ó sìngbẹ̀lẹ̀ ó ṣe é ká orí ibi kúrú tọ́dà bí àìsàn so yeye o wọn lè ta sí rẹ̀ ó tún ní àwẹ̀ tọ́dí àtúntò kí ló mú mi tètè darúgbó gan. olólùfẹ́ ètò wa Nigbakan Ri ẹ jẹ́ kí n tún máa kí yín káàbọ̀ sákọ̀tún ètò náà lẹ́nìí eégún ńlá ni mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti dárúkọ wọn lẹ́ẹ̀kan ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí tàbí ẹ jẹ́ kí n sọ pé ẹ jẹ́ kí n ṣe bó ṣe yẹ kí n ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí. tá a bá ń sọ̀rọ̀ nípa àwàdà tó lóyìnbó ń pè ní kọ́mẹ́dì lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá yọwọ́ olóògbé Moses Ọláìyá Adéjùmọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Sàlá kúrò àní ká tún yọwọ́ Òjó Ládìpọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Mèrò kúrò nínú àwàdà ṣíṣe mi ò ní jayò pa tí mo bá ní Babatunde Omidina Babasuwe lẹni tó kàn ẹ wo is among the founding fathers of comedy in Nigeria. Also, if I call him a legendary comedian mi ò rò pé mo tún jayò pa o.
Nigbakan Ri episode 17 lẹ́ ń wò yìí lórí ìkànnì IPTV YouTube channel tí mo pe àkọlé rẹ̀ ní Babasuwe the rise and fall of comedy king comedy emperor. tẹ́ bá ti ń gbọ́ àdìmẹ́rù Babasuwe omi ò ṣe ta kókó oníparí ẹ̀ṣin ẹran ò gbọ́dọ̀ kú láì rọ́bẹ̀ ọkọ̀ Angelina asáràtù àsàtàràrà ẹ ti mọ̀ pé Babasuwe ló ń sọ̀rọ̀ ẹ wò ó lára àwọn òṣèré ilẹ̀ wa tó ti ṣe gudugudu méje òun yàyà mẹ́fà lẹ́ka múlùdùn lórílẹ̀‐èdè yìí tí ìtàn kò lè gbàgbé wọn ní Babasuwe jẹ́ torí wọ́n jẹ́ ẹ̀dá kan tántàn pẹ̀lú ìtàn kódà tá a bá ní ká wọnú ìtàn gbésí ayé wọn lẹ́kùnrẹ́rẹ́ IPMI àsọ sọtọ́nì ṣùgbọ́n ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. A bí Babatunde Omidina lọ́jọ́ 22 oṣù keje ọdún 1958 that is 22nd of August 1958 sí ìlú Èkó Lagos Island number 22 Ìnábẹ̀rẹ̀ Street Lagos Island ládùúgbò Babasuwe bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ìkòròdú ni wọ́n ṣùgbọ́n Lagos Island iná dàgbà sí. Bàbá tó bí Babasuwe náà jẹ́ olùgbé Èkó Lagos Island. Babasuwe's father was a glass repairer. Àwọn tó máa ń tún dígí ojú ṣe ni bàbá tó bí Babasuwe jẹ́ tí Babasuwe náà sì kọ́ iṣẹ́ náà nígbà tí ìyá Babasuwe jẹ́ oníṣòwò tí ń ta wóróbo. Babasuwe bẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rẹ̀ Jamaitu Islamia Primary School ní ìlú Èkó lẹ́yìn náà ni wọ́n lọ sí Children Boarding School ní Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ Babasuwe ò ní orí ọ̀fẹ́ láti parí ẹ̀kọ́ rẹ̀ ẹ jẹ́ kí n sọ lóyìnbó he was in form 4 when he dropped out of school. nígbà tí Babasuwe wà lọ́mọdé wọ́n ló wo àwọn láti dàbí Michael Jackson nígbà tán tí ìdákanmọ̀ ẹ wo ẹ tún jẹ́ ká wo Babasuwe bí ìran. olùkọ́ bá jí ire àgúnlá bárẹ̀ sàbájí ire àgún tẹ̀tẹ̀ bẹ́ẹ̀mi bá ti jí ire ẹ̀yọ́ ọmọ pàbùsẹ̀ ti bùsẹ̀. èmi tí mo ké nígbó tí gbogbo igbó pa lọ́lọ́ èmi tí mo ké lẹ́fọ́ tí gbogbo ẹ̀fọ́ tí wọ́n sì mẹ̀dọ̀ èmi náà ni. kò yẹ ni èmi mọ̀ pálágbára ni èmi mọ̀ pé kólógìn ni ó tó podidi àgùntàn gbogbo ara ilé ó tají ẹ̀yin sológun yọ̀ọ̀yọ̀ ó bà mí nínú jẹ́ngbà mórí tí ń bọ̀ tí ń kó bà mí jẹ bẹ́ńtẹ́ lọ. àwọn ni orí wọn ló mọ̀ burú eléré ibú ni à nígbà tí wọ́n ń bọ̀ wá bí mo rí ya tí ń kó bà méjì lọ́mọ ní ara ìnà kí ìbẹ̀rù tẹ̀ ń rí ibà bẹ́ẹ̀ kógọ́rùn kan lọ́wọ́ kò lè hàn. inú àwọn wò. agbára rẹ ni mo ń ròyìn. tó sì mọ̀ mí ààbọ̀ gbọ̀ngàn ti tó parí mi débi ìbọn méjì mo bí ọ léèrè mọ́ fàwádà sí i ó sáwọn kí ni alóore yá sọ yìí gbogbo kọ iná ìwọ ló pa súnà rẹ ṣe bí káàfi ṣe bẹ̀rù lásán lọ́dọ̀ ọ̀yà kí èsì mọ́mọ́ kú bẹ́ẹ̀. ẹ káàbọ̀ ọkùnrin lẹ́dí bàbá yìí ẹni bá ní bàbá kọ́ mọ́ ọ lọ o ẹni bá ní ìyá kọ́ padà lẹ́yìn mi o ẹni tí ò ní méjèèjì ní kọ́ mọ́ bá ń ká lọ tí ọ̀la láfi sùn tí ọ̀la lájọ. tí ọkọlà wọn tiẹ̀ gbà tọ̀dọ̀ rẹ ìwọ dájú torí wọn dájú rẹ àmọ́ wọ́n ó lè tìrò ó lè tìrò. gbogbo rádaràdà tẹ̀yìn náà ń ṣe yìí bí àwẹ̀ tó bọ́ sọ́jọ́ ọ̀sẹ̀ tó yẹ kẹ́ ẹ súnmọ́ lẹ́ẹ̀kan náà kẹ́ ẹ dá yòó kẹ́ ẹ mú tẹ́ ẹ mú kó lẹ̀. dáta ni yo ẹgbẹ́ wo tún ni yo. tó bá lè yẹ̀yìn padà yóò dòdò ẹ̀ ṣọ́sí lẹ́yìn lọ́tẹ̀yìn. alágbára bó ṣe bá ọ̀rọ̀ rẹ ní bákan lójú mi kò fẹ́ yé mi mọ́ awo ti fẹ́ dalẹ̀ awo ìkànnìkan pa mi àti pa. jí oyè ọ̀rọ̀ èmi rẹ ni nígbà tó bẹ̀rẹ̀ sí lérí lálẹ́ àná tó níbọ̀ bá dọ́dọ̀ ìyá ó sì gudugudu méjì àti ọ̀pọ̀lọpọ̀ yàyà tó bẹ̀rẹ̀ sí láàlì rẹ̀ mo wá dèyàn mọ́wọ́ mo ló ṣe ní. sọ̀rọ̀ pé ohun ìyàwó rẹ̀ náà ló kùn ọlọ́ọ̀lù ìta. ohun ẹ̀sìn tí yóò sùn ní kò yé kọ̀ pa àti bí akọ aláǹgbá. lórí oorun lásán lọ fẹ́ ta lẹ́rú sí o. séèyàn lè máa sùn bẹ́ẹ̀ wọ náà rówó. sàdí méjì ẹ̀ẹ̀kẹta tó wá sọ tó lé ní pé mọ̀lẹ́bí rẹ̀ ń bẹ lágbàlá àyà ọ̀fẹ́ wọ́nà àti kún wọn. wọ́n wulẹ̀ ṣe wàhálà jìnnà. òsì ló kọ́ ọmọ ogun wa. àwọn ọmọ àyà rè wọ́n wá mú.
ọ̀rọ̀ mi dẹ̀ wá fúyẹ́ o. ẹ wo ọ̀rọ̀ mi fúyẹ́ nítorí ìbàdí ọ̀rọ̀ mi fúyẹ́ gbẹ́rẹ́ lásán mi ò sí. ọba ilẹ̀ yìí tún padà yóò dodo kò ì pẹ́ dodo. ẹ tọ́ni mo wà báyìí mo wà pa báyìí tí o bá lọ báyìí yéé ọ̀sà ẹ mú o. mo wà pa báyìí ọ̀ya ọ̀dọ̀ ya yá. yálà yára wo ni. àkóbá lé ọsàn mi nínú àkúdà àwọn aṣọ tó tọ́ ọlọ́rẹ̀ gbà wá gbà sọ̀rọ̀ o. ìnàkí ìbẹ̀rù àgbọn gúrúgúrú àwọn èèyàn gbàkàgbàkà akọtata tí yébìrì pé má bọ ọmọkùnrin jẹ o. gbogbo súná òsì tó sọ mí ní kó yà jẹ mí o. bá mi ó lè ti ro ẹ̀wù ògbó ló ń búra mi ò sí gbẹ́rẹ́ lásán ẹni kó má fi rí oko alẹ́ láti ṣe ètò yàtàlẹ́ àná nígbà tí ó sì kó yín dé olùkọ́ ọmọ ogun dé mọlẹ́yà ti gbarú yín ọdún ẹlẹ́tì ẹ̀wò mi. arákùnrin àṣírọ́ lọ́wọ́ pa fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ọ tẹ̀lé wa dọ́nà ìyá o. ìyá wa. ẹ fẹ́ yí èpo ọ̀bùn ó sálẹ̀ ní ẹnìkan yìí má fẹ́ lẹ́rù. irú rẹ̀ bẹ lọ́dọ̀ wa kọ́mọ kó girigiri bá wa dọ̀hún. báwo ni ìrìn àjò iṣẹ́ tíátà ṣe bẹ̀rẹ̀ fún bàbá Suwe? Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. ẹni ọdún méjìdínlógún tọ́lọ́yìnbó ń pè ní 18 years ni bàbá Suwe wà nígbà tán ní orí ọ̀fẹ́ láti tẹ̀síwájú mọ́ lẹ́nu ẹ̀kọ́ wọn. gbàrà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ni bàbá Suwe sì bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà láàyò. lọ́jọ́ kan olóògbé Òjó Dúró Ládìpọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Mìró àti ẹgbẹ́ wọn wá ṣeré ní iléèwé bàbá Suwe ìyẹn Children Boarding School l'Óṣogbo. tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí náà ni bàbá Suwe ti fẹ́ràn bàbá Mìró. In one of the interviews he granted, the late actor described Baba Miro as his mentor who he follows his footsteps completely. Baba Suwe started his drama group called Babatunde Theatre after dropping out of school with Mufutau Ilumoka, who was the first Opebe, then Shola Taiwo and the rest that came to join the theatre group. Ẹ jẹ́ kí n tún sọ eléyìí, Baba Suwe náà fìgbà kan ṣiṣẹ́ rí gẹ́gẹ́ bíi kíláàkì, nǹkan tó lóyìnbó ń pè ní clerical officer, ṣùgbọ́n wọn ṣiṣẹ́ náà pẹ́ rárá àti rárá o. Baba Suwe ṣeré àkọ́kọ́ rẹ̀ ní Àmútọ́ playing ground lẹ́pẹ́tẹ̀dó nílùú Èkó. Wọ́n ní ọ̀fẹ́ làwọn ènìyàn wo eré yìí, but he described the play as a success. Ẹ̀pẹ́tẹ̀dó náà ni Baba Suwe ti máa ń ṣe nǹkan tó lóyìnbó ń pè ní rìhásà. Baba Suwe ní kò síbikíbi táwọn ò ti ṣe rìhásà wọn nílùú Èkó. Níbẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòtú tó lóyìnbó ń pè ní producer ti rí Baba Suwe. Ìmúra Baba Suwe tó lóyìnbó ń pè ní costume àti báwọn aṣaralóge tó lóyìnbó ń pè ní makeup ṣe máa ń gbé Baba Suwe yọ jẹ́ ọ̀nà tó yàtọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sì máa ń kó Baba Suwe jẹ pẹ̀lú ẹ̀fẹ́ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ eré orí ìtàgé tó jẹ́ àkàkàtàn ni Baba Suwe ti ṣe. Nígbà tó yá, Baba Suwe darapọ̀ mọ́ ẹgbẹ́ Bàbá Òṣùmàrè tó lóyìnbó ń pè ní Òṣùmàrè Theatre kán lè bá rí àwọn nǹkan kan achieve ni ló jẹ́ kán darapọ̀ mọ́ ẹgbẹ́ Òṣùmàrè. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóòtú ló wá bá Baba Suwe, eléyìí tó bí ẹ̀rín kéèké ní NTA Channel 10 nígbà náà. Bákan náà ni wọ́n ti kọ́kọ́ ṣe àwòrẹ́rìn. Ṣe rí àwòrẹ́rìn jẹ́ nǹkan tí olóyìnbó ń pè ní stage play. Tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, ẹ̀rín kéèké jẹ́ nǹkan tí wọ́n máa ń ṣe àfihàn ẹ̀ ní Channel 10 láago 2 alẹ́ nígbà náà. Bákan náà ni ẹ̀rín kéèké ló ṣe àfihàn ìyá Suwe àkọ́kọ́ táwọn náà jẹ́ ọ̀kan lára ìyàwó Baba Suwe. Ẹ̀rín kéèké náà ló ṣe àfihàn Yomi King tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ọ̀pẹ̀bẹ́. Mufutau Ìlúmọ̀ọ́ká ni Baba Suwe kọ́kọ́ sọ ní Ọ̀pẹ̀bẹ́, ṣùgbọ́n nígbà tó yá tí wọ́n rí Mufutau Ìlúmọ̀ọ́ká mọ́, nígbà tí Yomi King wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèré Babatunde Omidina ni wọ́n fi dípò Ọ̀pẹ̀bẹ́ àkọ́kọ́. Ṣùgbọ́n ipa Ọ̀pẹ̀bẹ́ polongo Yomi King ó sì ṣe àfihàn ẹ̀
fáráyé títí dọjọ́ tòní tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí eré ọlọ́sọ̀ọ̀sẹ̀ tó lóyìnbó ń pè ní soap opera ní ẹ̀rín kéèké jẹ́ ẹ̀rín kéèké náà ló fún Fausat Balógun ní ìnagijẹ tó ń jẹ́ títí dọjọ́ tòní ìyẹn ṣàjẹ́ tí ò lọ́gàá. Bákan náà ni olóògbé Monsurat Omidina tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Moladun Kẹ́ńkẹ́lẹ̀wù náà kópa nínú ẹ̀rín kéèké pẹ̀lú àwọn òṣèré tí mi ò rántí dárúkọ wọn. IPMI mo tẹ̀síwájú o sinimá ọmọ lásán tí bàbá Ọbalẹ́ndé ṣe túbọ̀ ṣe àfihàn Babasuwe eléyìí tó wá jẹ́ kí òkìkí Babasuwe tàn délé dóko. Babasuwe ṣe sinimá àkọ́kọ́ rẹ̀ tó lóyìnbó ń pè ní fíìmù tí àkọlé rẹ̀ ń jẹ́ Báòkú lọ́dún 1993 tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí o. Oríṣiríṣi orúkọ ni Babasuwe ń jẹ́ nídìí iṣẹ́ tíátà láwọn bíi Àdìmẹ́rù, Chief Atuwe of Nigeria. Kò sí òwe tẹ́ ẹ bá pa nínú sinimá tí Babasuwe ò ní bá yín tù tàbí dorí òwe náà kodò. Tẹ́ ẹ bá tún ń gbọ́ Baba Musa Dikku ọ̀kan lọ́mọ tàbí olúwayé márosẹ̀ ẹ ti mọ̀ wípé Babasuwe ló ń sọ̀rọ̀ tàbí Babasuwe ni wọ́n ń pè. Ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn aláwàdà táwọn àti Babasuwe jọ máa ń ṣeré papọ̀ láyé home video. Mo bẹ̀rẹ̀ báyìí. Olóògbé Lúkúlúkú Bàǹtàṣì Awérin òun àti Babasuwe jọ mú nǹkan lẹ̀ nídìí àwàdà ṣíṣe lórílẹ̀‐èdè yìí. Bákan náà ni mo dárúkọ bàbá wa Sunday Ọmọbọ́láńlé tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Pọ́pìlúwẹ̀. IPMI mo dárúkọ olóògbé Mufutau Ọládòkun táwọn ènìyàn mọ̀ sí Aláràn Bàbá Àdùnní bàbá tí máa ń kó sílípàsì dání sábẹ́ abíyá nínú sinimá ni mò ń dárúkọ wọn yẹn o. Bákan náà ni mo dárúkọ Adéwálé Ẹlẹ́ṣọ́ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ẹnu ń Jáwáyà. Mo dárúkọ Yomi King bákan náà tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ọ̀pẹ̀bẹ́. Abọ́lájí Amúsàn tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Mr Latin. Àwọn náà jọ mú nǹkan lẹ̀ nídìí àwàdà ṣíṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Tẹ́ ẹ bá rántí sinimá Mr Latin kan tí àkọlé rẹ̀ ń jẹ́ Ọbàjọba lọ wọ́n jọ figagbága nínú sinimá náà. Bákan náà ni mo dárúkọ olóògbé Dẹ̀jọ Túnfúlù, Òtòlò, Òjògẹ́, Ìjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o ni wọ́n jọ kópa nídìí àwàdà ṣíṣe nínú sinimá lórílẹ̀‐èdè yìí. Bàbá ìkẹ́ ó yàtọ̀. Lábìdí. Bílẹ̀ tí a. Ṣé kò sí lábúrú? Àyíkẹ́ra. Kọjẹ. Ìgbàrara tún lè já pátápátá. Ọjà kan lè fara. 30,000 olùta. Orí wo ló gbé wá bí? Àbórí eku orí ẹyẹ ló fi ta. Bẹ́ẹ̀ni o. Àbórí ọ̀bọ ó lè jẹ ẹ̀ nígbà tó gbẹlẹ́dà rẹ̀ wá bí. Bẹ́ẹ̀yàn bá ń bá tarun kaba ẹ̀ ọ̀ wà tẹ́lẹ̀dà rẹ̀ ni. Irú àwa tá a wá bá wá bí kànkẹ́ ìbò. 30,000 ra. 5,000. 30,000. Kí ṣẹlẹ̀? Kí ṣẹlẹ̀? Apàtẹ́sẹ̀ fẹ́ mu mi. Àtàtà. Àyà mi sí mẹ́mẹ́ dání. Kini kankan ma sinmi báyìí. Lábìdí resort wa. 10,000 mọ náà ẹ̀ tó wà náà 30,000 tó sórí ibú kí ni àgbẹ́kẹ̀lé mi ò ní 10,000. Lábìdí. Àwo ìsọ̀ yìí. Ó ayé gbogbogbò. Mú resort wa. Má para ẹsẹ̀ o. Ẹ gba resort wèrè. 30,000 lọ́nà tán lówó wọ̀gbó. Bó mo ṣe fẹ́ jẹ. Lábìdí. Ọ̀nà ọmọ fẹ́ gbà. Lábìdí. You don part o. Kí ni jẹ́ ìdán port? 1 million. Dé jẹ́ o. 1 million. Lábìdí mo bá yọ báyìí lọ. Ọjọ́ lọ kulẹ̀ yìí. 30,000 naira. Ọjọ́ lọ kulẹ̀ yìí. Lábìdí 1 million. Congratulations on the port. Mo sọ náà ń gbọ́ mo ti ká. Mo lè dá mi ò fún wọn gbó. 10,000 naira 30,000 naira. Mo jẹ gbèsè. Má wọrí o, má yọra rẹ lẹ́nu o. 1 million mo jẹ, wọ́n sanwó ẹ̀. Fọkàn rẹ pẹ̀lẹ́. Má fi dọ̀bálẹ̀ pa mí. Lábìdí mi ti sọ̀rọ̀ inú. Lábìdí you don part o. You don part o. Congratulations. Legally. Passoje.
ohun tó bá wù wọ́n ní kó sọ. kò sí nǹkan tó kàn mí pẹ̀lú pàṣọ èmi gangan fúnra mi mo dé. ó yá legalegale Lámìdí dé ohun tó bá wù wọ́n ní ó yá. you don for them alole. wá tẹ́lẹ̀ wọ́n jà kọrin gbàgbé ẹ bá ń kówó tí mo jẹ. odi Tuesday. kí ni odi Tuesday. oríire mi ni Tuesday. wọ́n mi tí mo pọ́ mi sí yẹn èmi ọwọ́ àwa mi di Tuesday tí n bá di Tuesday nǹkan. wọ́n máa ṣe àṣẹ sínú written kan gọ́ọ̀mẹ̀ntì wọn. ó ní kúre kíṣẹlẹ̀. ayé ò ní yọ fún ọ. kíṣẹlẹ̀. bó o ṣe yọ fún mi lónìí ṣé kìí ṣe pé nǹkan ṣe ọ. àyẹ̀kẹ́ máa sọ mí láìpẹ́ o. bàbá wọn lè fún yín sìn gan tí ó bá Kárí. Tuesday màá wá pàdé láti wá gbowó tèmi tẹ odi wọ́n tó Tuesday. ti sórí ibú tó sórí ire. ẹ̀wù yẹn like ẹjọ́ wọ́n gbọ́dọ̀ bá mi. kì í ṣe ìròyìn mọ́ pé sinimá tí Babasuwe àti Moladun Kẹ̀ǹkẹ̀lẹ̀wù bá wà irú sinimá bẹ́ẹ̀ ti di sinimá ẹ̀rín àrín tàkìtì. Babasuwe àti Moladun Kẹ̀ǹkẹ̀lẹ̀wù mọ́wọ́ ara wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó ṣe pé tí Babasuwe bá ti ń jù ú náà ni Moladun ó máa hàn tí ó sì máa jù padà fún Babasuwe lẹ́sẹ̀kẹsẹ̀. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí a ti sọ̀rọ̀ nípa Moladun Kẹ̀ǹkẹ̀lẹ̀wù olórí àwọn àsálàtù lórí ètò wa Nigbakan Ri tá a ṣe ní ìrántí Moladun. ẹni tí ò bá ti wo fọ́nrán náà ààyè sì wà fún yín láti wò ó lórí ìkànnì IPTV YouTube channel IPMI. mo tẹ̀síwájú ọ̀pọ̀lọpọ̀ sinimá ní Babasuwe ti kópa tó jí àwọn sinimá tó ní kìmí. níbi tá a dé yìí ẹ jẹ́ kí n dárúkọ àwọn sinimá tó ti iléeṣẹ́ Bayowa Films and Records International jáde. Bayowa Films International tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá àtùnú bàbá bíntín. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá lẹ́pa Shandi. ipa alágbàlá ní Babasuwe kò nínú sinimá lẹ́pa Shandi apá kìíní apá kejì tí Bayowa Gbénga Déwùsì jẹ́ olóòtú fún. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá ní elébòlò how much you go pay a lot how much you go pay elébòlò Gbénga Déwùsì kọ́ ló ní elébòlò iṣẹ́ ọwọ́ olóògbé Yomi Ògúnmọ́lá ni alágbàtà lásán ní Bayowa Films and Records International jẹ́ fún sinimá elébòlò. ẹ̀jẹ̀ àfín ìyànkogídì alàkóràgbà apá kìíní àti apá kejì níbi tí Babasuwe ti kópa gẹ́gẹ́ bí bàbá Bukirai nínú sinimá náà. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo dárúkọ sinimá ọba dán sinimá tó ṣe àfihàn Abbas Àkàndé Òbésèré ni mò ń sọ. Babasuwe ló kópa gẹ́gẹ́ bí bàbá Òbésèré nínú sinimá náà. mo tẹ̀síwájú mo dárúkọ sinimá Olúwẹ̀rí Màgbọ́ọ̀jò ipa olóyè Gbọ́baníyì ní Babasuwe kò nínú iṣẹ́ náà. bákan náà ni mo dárúkọ sinimá láàrin lọ́ọ̀dù ìpẹ̀kun ẹ̀rín kéèké apá kìíní àti apá kejì. iṣẹ́ ńlá tó ní kìmí ní sinimá láàrin lọ́ọ̀dù jẹ́ tó tún túbọ̀ polongo àti òkìkí Babasuwe tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. ṣótùkù IPMI mo dárúkọ sinimá Sùrùtù tẹ́ ò bá gbàgbé inú sinimá yìí ni sinimá àkọ́kọ́ tí Babasuwe ti sọ èdè Ègùn èdè Àjàṣẹ́ nínú sinimá yìí tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. bákan náà ni mo dárúkọ sinimá Ìgè Àdùbí. ṣé ẹ rí gbogbo sinimá tí mo dárúkọ yìí jáde láti iléeṣẹ́ Bayowa Films ṣùgbọ́n olóògbé Yomi Ògúnmọ́lá ló darí gbogbo sinimá tí mo dárúkọ yìí. ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ Bayowa Films and Records kí n bọ́ sí ọdún Fakakos. kò sí sinimá tí Ògògó bá gbé jáde tẹ́ ò ní rí Babasuwe níbẹ̀. bákan náà ni kò sí sinimá tí Yínká Quadri máa gbé jáde tí Babasuwe ò ní sí ń bẹ̀. bákan náà ni kò sí sinimá tí Abel Lanre máa gbé jáde tí Babasuwe ò ní sí ń bẹ̀. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí alágbàtà tó máa ń taṣẹ́ àwọn òṣèré tí mo dárúkọ yìí jẹ́ Corporate Pictures. bákan náà ni Babasuwe máa ń gbé iṣẹ́ rẹ̀ fún Corporate Pictures láti ta. kò sí sinimá kankan tó bá wá ti àgbàlá Corporate Pictures jáde tẹ́ ò ní rí Babasuwe níbẹ̀. ẹ jẹ́ kí n sọ lóyìnbó. Babatunde Omidina is the apple in the eye of most movie marketers during his active days in the entertainment industry. kò fẹ́ sí olóòtú sinimá àti olùdarí sinimá Yorùbá
tí ò ní ìbáṣepọ̀ pẹ̀lú Túndé Omidina tẹ̀gànkọ́ ẹni ayé ń fẹ́ tó sì rí ògolo nídìí iṣẹ́ tíátà ní Babasuwe jẹ́ o. ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn sinimá míì tí Babasuwe ti kópa. mo bẹ̀rẹ̀ látòrí sinimá Ìrù Ẹṣin lọ́dún 1997. iṣẹ́ yìí jẹ́ iṣẹ́ tí Ọláìyá Igwe gbé jáde lọ́dún náà lọ́hùn-ún. sinimá yìí wà lára àwọn sinimá tó túnbọ̀ polongo òkìkí Babatunde Omidina Babasuwe. mo dárúkọ sinimá 100 years iṣẹ́ ọwọ́ Dagunro ni. tẹ́ ò bá gbàgbé sinimá ẹja ọ̀sán ọmọ alásàlànsẹ̀là oníṣekúṣe lọ́dún 2003 Babasuwe kópa níbẹ̀. Tùráyà lọ́mọ ó dúró ṣánpé ó dúró déédéé lọ́dún 2003 Babasuwe náà kópa nínú iṣẹ́ tí mò ń sọ yìí. Àpọ́nbẹ́pọ̀ rẹ́ sinimá olókìkí ni iṣẹ́ ọwọ́ Jídé Kòsọ́kọ́ ni Babasuwe kópa níbẹ̀ bákan náà. tẹ́ ò bá gbàgbé sinimá kan ń bọ̀ sinimá èyí le Síkírátù Síndodo sinimá aládùn tá a jọ máa wò ó lọ́dún 2004 Babasuwe kópa níbẹ̀ o. tẹ́ ò bá gbàgbé sinimá Lagos Girls Sisi Èkó iṣẹ́ ọwọ́ Rónkẹ́ Òṣòdì Òkè ní Babasuwe kópa níbẹ̀ o. sinimá Ọ̀gẹ̀dẹ̀ Dúdú ńkọ́ iṣẹ́ ọwọ́ Ọpẹ́yẹmí Ayéọ̀lá ní Babasuwe kópa níbẹ̀ o. Maradona lọ́dún 2003 iṣẹ́ olókìkí ni Babasuwe kópa níbẹ̀ o. 150 million 2003 níṣẹ́ náà jáde iṣẹ́ ọwọ́ Yínká Quadri ni. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo dárúkọ sinimá Kúnlé Alájẹṣẹ́kù lọ́dún 2004 iṣẹ́ ọwọ́ olóògbé Ìṣọ̀lá Dúrójayé tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Alásàrí ni. lótúkù IPMI mo dárúkọ sinimá Àdùnní Olówó Ẹrú àti bẹ́ẹ̀ lọ o. ẹ wá jẹ́ kí n dárúkọ àwọn sinimá tí Babasuwe gbé jáde láti orúkọ iléeṣẹ́ ara ẹ̀ gangan. gbogbo ẹni tó bá mọ Babasuwe dáadáa orúkọ iléeṣẹ́ tí sinimá Babasuwe máa ń bá jáde ní jẹ́ Babs Omidina Films. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ lára àwọn sinimá Babasuwe. IPMI mo dárúkọ sinimá Àtọ̀rundọ̀run bákan náà ni mo dárúkọ sinimá Abájọ kò tán síbẹ̀ o. mo dárúkọ sinimá Ọbẹ̀ lọ́mọ mo dárúkọ sinimá Bàbá Lọ́ndọ̀nà. tẹ́ ò bá gbàgbé You Better Mind Your Business ṣọ́gbà ẹ̀ amẹ̀bọ̀ ṣọ́gbà ẹ̀ iṣẹ́ ọwọ́ Babasuwe ni. sinimá Aṣọ Ìbora ńkọ́ sinimá Babasuwe ni. Bàbá Jayéjayé apá kìíní àti apá kejì tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí àti bẹ́ẹ̀ lọ o. ẹ sáré wá wẹlé bòdò. ṣe bá tẹ̀ mí mọ́lẹ̀. ṣé kó délé kẹta yìí ẹ̀yin àgbàtẹ burú tẹ̀ lórun ṣàyè oníranú òṣì olójú dúdú ẹ fẹ́ gbé mi ṣubú ó yẹ fún mi lọ́wọ́ mi gbogbo èrè ni máa ṣe fún yín ó yẹ fún mi lọ́wọ́ mi. ọ̀dájú ká o wọ́n bá ń di kiri mú. tí n bá rò wáyé mi ìdúbà yín ẹ̀yin tí mi yín ti jẹ́ ìròyìn. kì í ṣẹjọ́ rẹ rárá ká ní mo wo akọ̀sẹ̀jáyé rẹ gbà tí wọ́n gbé ọ ní ó ti mọ̀ pé mèrè ọmọ ni ọ́. ẹ ṣáàdé mi lóhùn torí mi sí ilé fòṣì gbogbo wèrè ni máa ṣe fún yín bẹ́ẹ̀ wà ẹ tẹ́ bá fún mi lọ́wọ́ mi. ẹ mèrè mọ owó bó ṣe ń wò lóyún irú yín ẹ jáde láàárọ̀ ọ̀sán lẹ mọ́ ń jáde ẹ wàá dàbí áńgẹ́lì etí omi ẹ mọ̀ bọ̀. ó dùn ẹsẹ̀ àgbàdo mọ́ọ̀dì gbà yẹn káàdì yẹn máa lé yín ẹ̀yin oníranù gbogbo wèrè ni máa ṣe fún yín tẹ́ ẹ wà ẹ. ladies ẹ máa ṣe gan sa. èmi ló dé. bàbá ẹ gbà mí lọ́wọ́ bàbá olórí burúkú ìkẹ́. tírù rẹ wá dúró sórí ìta mẹ́ta ọ̀nà ara. ó gbé mi ní ọ̀kadà ni mo gùn ó dẹ̀ fẹ́ gbé mi ṣubú. ẹdúró ta lọ́kadà wọn ti dákun wọ́n dẹ̀ ti gbowó lọ́dún. wèrè wo lọ́gọ̀kadà náà. olórí burúkú náà rè. a sì èrè wo ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn. èmi mọ̀ sọ̀rọ̀ sọ fẹ́ pa ọmọ yìí fún wa ni. ọ̀bẹ tó rí lọ́wọ́ mi àbádà bí kò lẹ́sẹ̀ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yín Yorùbá. ọ̀rọ̀ tí ò kọ́ lọ́wọ́ tí ò kọ́ lẹ́sẹ̀ ẹ̀ yọnu sọ tí ẹ̀ mọ̀ sọ sí wọ́n bá ti fọkàn rán yín ṣe jáde ẹ wàá lo ọkọ kíríkìtì yẹn ẹ mọ̀ wá fi ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe kiri títì kí ni kọ́ fọkàn rán rù mí ń ṣẹ́ ẹ ṣe dírẹ́bà ni àbí mò ń fi ọkọ̀ rán ara mi níṣẹ́ mo bí ọ léèrè ńgbà tó ríru ọmọbìnrin dáadáa báyìí tó ń bá wọ jàkadì ní ìwọ ọmọ ń bá sọ lórí burúkú ọlọ́kadà èmi ló ń ṣe mọ́tàdúnú kò sí mọ́tàdúnú mi la. sẹ́ẹ̀ rí bó ṣe ń dìjà náà rẹ o. mo sínú ńlá. iye mi. bẹ́ẹ̀ ni mo fò sínú ńlá. kí mo ṣe fún ọkọ tó mọ̀ lù mí. kí tọ́ tẹ̀ kó gbé kó.
mo tẹ̀ ẹ́ mọ́lẹ̀ ni. ǹjẹ́ ọmọ orí èèyàn tó tẹ̀yàn lásán lọ pè mí. ẹ dákun mo respect ẹ o mo respect ẹ gan-an ni o. ọgọ̀sá irú ìran wo ni wọ́n tara rẹ̀ jáde ọ̀ lójú lágbárí àbọ̀ òríran rí èèyàn ká tiẹ̀ wá lóòríran rí mi ṣó o gbóòórùn ara mi ni èmi bàbá olówó tí ń fowó ṣàánú rè o tẹ bàbá láàánú mọ́lẹ̀ lánìhún òṣàkà tí gbogbo nàìjíríà ń bọ̀ ògo gbogbo nàìjíríà lèmi àtògo gbogbo federation ògo tọwọ́ ọ̀ṣun ògo tọwọ́ oǹdó ògo tọwọ́ ògùn ògo tọwọ́ lagos state lọ́dọ̀ ọba adéyínká wa tí tinubu ahmed jẹ́ aṣáájú gbogbo wọn èmi náà rèé mi ò jù bẹ́ẹ̀ lọ kálí fún gbogbo bẹ́ẹ̀ ni. olówó tí fowó sàánú. èmi ló ké sí i. olówó tí fowó sàánú. bàbá láàánú nù. ẹ dákun ẹ mọ bínú. ẹ mọ bínú. wọn ò mọ pẹ́yìn ni. o mọ ọmọ bàbá ọmọ náà ni. o ò lè ríru wa kọ́ ọ̀tẹ̀ wa. àti pé sẹ́ẹ̀rí owó ìsọ̀rọ̀ wa. lẹ́jọ́ tó lò sí ó bá rólówó ijó kan náà ni. mi ò múra lónìí ni o. múra yìí le. tí n bá múra mi bá ọbẹ̀ lùgbẹ́ ni. ẹ dákun owó ò mọ wèrè. kálọ̀ owó mọ wèrè ni. kí ló dé. èmi ló ṣe ọ lẹ́yìn. mo sún ni. Osun mo ń wo náà àbí àparí iṣu èyí ọ̀dà òun fi tábà ní. irọ́ obì mò ń jẹ. ọ̀bàjọ́ mo ń wo ní eyín ẹ̀dá èèyàn kan ò gbọ́dọ̀ jóná báyìí àbí ìgbà wọn sun ẹran léyà ọmọ tí wọn bá sun ẹran léyà tẹ́yìn rẹ̀ bá bàjẹ́ tán tí ó wà yín báyìí tí ó wà dúdú ẹ̀ sákìlẹ̀ bẹ́ẹ̀ lórí àmọ́ yẹ kẹ́rù ò bá ọ̀kadà jí ọ̀tá ọ̀ láàánú ni mo ń gbèrú ọmọ yìí sórí ọ̀kadà tẹ́ ìwọ ni. gẹ́gẹ́ bí wọ́n tiẹ̀ ti jẹ́ ó yẹ kó ọ̀báìsì rẹ̀ pé kó mọ̀ gun ọ̀kadà pé kó lọ rè gbé dúrọ̀mù ni àwọn ọmọ tó lò ń torí ìtìyàn tí ó dá wa. ẹ àmọ́ sá o peter nìkan ọ̀bá bàjẹ́ tí ń tọ́ bàjẹ́ sí i lọ́jọ́ kémi ọ̀rọ̀ ọmọ tó dáa yìí. bàbá aláàánú kí ló tẹ̀ ń làágùn báyìí. mi láti làágùn inú èdè tí mo wà ní. èsì àbí. tí débi mi láti làágùn tí n bá ti bọ́lẹ̀ nínú èdè mi ń lò ṣẹ́jú kan ó ti máa la ó sì ti bẹ́jẹ̀ mi dọ́gba n máa ń sun mi náà kí n ti sun mi jù báyìí lọ ìdààmú táwọn olórí burúkú àkúṣe àwọn tí ò rówó rí àwọn tí ìyà ń jẹ tí wọn ò ra sọ̀wọ̀ tí wọn ò rí bàtà ló gbà ìwọ náà kọ́kọ́ ti bí eyín wò wọ́n bẹ̀lẹ́ mọ̀ pé ṣẹ́ ti bẹ̀rẹ̀ wá wo àwọ̀ la fẹ́ sọ ni àbí tọ̀rọ̀ ẹnu àbí tẹyín funfun bí ike bọ̀dá àdìlẹ̀kẹ̀ ìdí àrán sisi iléèwé. gbogbo olówó tí mo rí ọmọ ń lọpọlọ àmọ́ ń ro olówó tí yín ẹ kù síbì kan. òye ni a fi yé wọ́n lè jẹ́rìí ọ. kójú àwa olówó bí èkínú ó bí wa ká máa fọ́n owó sí títì àwọn àwọ̀ tó bá dá a báyìí lọ́lọ́run ṣe dá àwa ká fowó tán án ṣe. wọ́n wo àwọn obìnrin tó kù kò sí bí ẹsẹ̀ lè dáa tó ọlọ́run ò lòjù ṣẹ́jú mẹ́wàá lórí wọn wákàtí kan lọ́lọ́run fi parí iṣẹ́ ọmọ tí mò ń wò yìí wọ́n á wo ọmọ yìí o. obìnrin. tí mo rí tọ́lọ̀ ṣe mọ́mọ́ yìí. ayé àdá àwọ̀ náà wà ní bàjẹ́ wọ́n mọ gbogbo nǹkan tí ń jó nígbà àyà rẹ̀ ọmọ tí ọ̀rọ̀ bọ̀ tí ò sólò bẹ́ẹ̀ náà ni kò sún sáńdì ọkàn wa mẹ́lẹ̀ tẹ̀sí mọ́ mọ́ sí nǹkan táwa bá ń ṣe ó lọ sí ọ gbọ́dọ̀ sí nǹkan tó lówó. ẹgbẹ́ ni òṣìṣẹ́ òun ló ṣe àṣọ ẹjọ́ lẹ́rú látàrọ irú ẹgbẹ́ yín tó bá dé àyín ó ti dàgbàdo fẹ́ di ẹ̀wọ̀n níyìn jẹ́ yín jẹ́nu ẹ dànkanlẹ̀ ẹ mọ̀ síbẹ̀ ẹ dákun. ibi tá a wáyé síbi tí mo lè ti mọ yọ owó. ń bọ́ alẹ́ tí lè yọ owó. tí n bá yọ owó ni àmọ́rú àwọn èèyàn ti ń kọjá sóyọ kí n wá yọ owó ní kó di pé wọ́n mọ̀ fìbọn lé mi òun ni mo sá fún sóyọ pẹ̀lẹ́ ọwọ́ ọlọ́mọge bó ṣe ń díjú sí mi yẹn lèmi náà ń dá padà sí ẹ. èmi gan rí yín bẹ́ẹ̀ ń jù sí mi gan lèmi gan kó mọ́ra. ṣọ́ra àwọn ẹlòmíì tí wọ́n bá kó báyìí wọ́n là mọ́lẹ̀ bá pàápàá wọ́n á dẹ̀ bá ṣe wọ́n á tẹ̀ fọ́ pè àmọ́ tí mo bá hàn tiẹ̀ má kàn máa ṣe báyìí. èmi gan náà dẹ̀ ni màá kó yín mọ́ra màá fi sùn yín màá lùlù yín ìlú yín àbí àyà ajá. o ti rọ́pò tó lówó lójú ara rẹ nu bàbá ti rọ́pò ojú yín ó ti dàrú ẹsẹ̀ yín ó stéǹgì ni ó ń sì ná aṣẹ́wó ọmọdé. ọmọ wọlé kó gba ibi sára ẹ. ẹ jọ sá mo ti sanwó fún ọmọ fẹ́ gbowó. wọ́n á san padà fún ọ wọlé ó gbọ́ lọ́wọ́ ọrú ilé ọmọ pé kélé gan fowó tọ́jú ara rẹ̀ ìwọ gan tó ń gbọ̀ kadà lórí ilé oríyàn tó sanwó báyìí bí gba gọ̀gọ́ọ̀lù. àwọn bá wo àyà wọn ajá á tún jí kòtò ẹnu yín ò sí mẹ́. ẹ dákun jẹ́ rí yín sà. èmi náà ló ń wò yìí. ẹ mọ̀ sí bẹ́ẹ̀ pé ọmọ yìí lọ torí irú wọn pọ̀ ń ta
tó jẹ́ pé àǹjọ̀nú ni wọ́n yé mọ ja ni wọ́n ọ̀sán gan-an mọ̀ ń rìn jáde tí wọ́n sì wẹ́n tí ó gbé wọn tí wọ́n sì lọ́sẹ̀. àwọn ò lè kúkú obìnrin mọ́ sọyọ bọ́bá ní ìdìbò tiwa wọ́n lò mẹ́jẹ̀ ni gbogbo ẹ̀ láti ṣe wọ́n ti wà ká tún lé mọ́gùn ẹsẹ̀ kan ní kàṣọ wọ́n kàṣẹ̀ kan rọ̀ wọ́n kàkà sáyé ni. ikú pakútì nu. èmi nu ikú pakútì nu gbé ẹlẹ́dìẹ̀ ti bọ̀ náà ẹlẹ́dìẹ̀ sunkún èmi lọ ta. ẹ wẹ́n mi ẹkùn ìní mọ́jẹ̀ dànù ọmọ iná ò dáa. ìṣègùn ìṣòwò sẹ́yìn ìdí bẹ̀rẹ̀ ló fọmọ tí ò gbọ́ ọmọ ẹkù ewele ẹlẹ́kùn sẹ́kọ̀ yọ náà. àdìmẹ́rù àgbéyàgò ẹlẹ́mọ̀ ẹ̀ṣẹ̀ wọ́n mọ̀ gọ̀kadà ọ̀sẹ̀gbọ́n wọ́n mọ̀ gọ̀kadà wọ́n ti dáa ju pẹ́pọ̀ gọ̀kadà lọ wọ́n tún wọ́n ń gọ̀kadà rọ owó orí pẹ́pọ̀ làkàdé ọ̀wọ́ owó ẹ̀mí. náà bóyá rẹ̀ ó lò sí aṣẹ́wó. àdìmẹ́rù àgbéyàgò Babasuwe àgbé ẹ̀gẹ́dẹ́ Babasuwe àgbé ewele mi. IPMI mo débi tí mi ò fẹ́ràn láti máa dé o ṣùgbọ́n bí mo ṣe máa ń sọ lórí ètò wa nígbà kan rí yìí pé mi ò ní reason láti má débẹ̀ torí àìdébẹ̀ mi ètò tí ì pé ẹ jẹ́ ká ṣe báyìí kò sẹ́ni tó kọjá àdánwò àdántán là ń gbàdúrà pé kọ́lọ́run má jẹ́ ká rí o kí n tó bọ́ sórí àdánwò Babasuwe ẹ jẹ́ kí n sáré sọ yìí yàtọ̀ sí ká act Babasuwe máa ń darí ètò tó lóyìnbó ń pè ní MC kò fẹ́ sí eléré ńláńlá kan lórílẹ̀‐èdè yìí tí Babasuwe ò tí ì ṣe MC níbẹ̀. IPMI mo rántí níbi ayẹyẹ ìrántí ọdún kan tí wọ́n ṣe fún olóògbé Gbénga Débóyè tí wọ́n pe àkọlé rẹ̀ ní fún wọn tán megastars Babasuwe wà lára àwọn tó darí ètò lọ́dún náà lọ́hùn-ún. ìlú agbẹ́ ti bí ni lọ́mọ kò ṣeé fi parọ́ ọ Èkó ni wọ́n ti bí mi àlàyé o. I was born in the United States of Igbogbofiya Ìkòròdú. God damn it. One time. Kò yé yí àwọn tí wọ́n sọ pé Indomie lọ́mọ wọn kò pé spaghetti macaroni òun lọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà fọwọ́ kọ́mọ jẹ nígbà tó ọmọ ń jó wọn lọ́wọ́ bẹ̀rẹ̀ sí lo fork wọ́n fi ń kó ọmọ mọ́ra ìyẹn lọ́mọ fi di kí ni spaghetti macaroni ìyẹn ni pé wọ́n jẹ mí rush nísìnyí wọ́n máa ń gbọ́n mi mu nítorí ọmọ ti di pepper soup ara tó bá wọn yìí ni kẹfì mi dá mo tún wá sọ fún wọn níjẹta mo ní simpak lọ́mọ ìyẹn ni pé ọmọ ti ṣe kí ni ọmọ ti lọ àwọn kan tún sọ pé ọmọ jọmọ lọ èmi wá ní ọ̀kan lọ́mọ ẹkún ikú yìí mo kú lọ yìí mi ò kúkú àwọn ọmọ mi mo kúkú Nàìjíríà lọ kí ló kàn mí pẹ̀lú àwọn ọmọ mi Nàìjíríà mo kúkú àtẹ̀yìntẹ́ ìjókòó yìí ẹ ṣàánú wa wọ́n ní ọpẹ́ mi kò ìtàn mo ní kí nìdí ọpẹ́ mo bá ní apá mi kò ìka o ojoojúmọ́ ni yóò máa bóyá apá mi kò ìka o ojoojúmọ́ ni yóò máa tẹ̀ bá ọ̀tá aláfọ́ tó ń fẹ̀bà mi wọ́n bẹ̀ kiri wọ́n relé onígbà ńlá wọ́n relé ọ̀làmọ̀lá ṣùgbọ́n ẹ̀fọ́ kò gbéyàn mọ́ wọ́n pẹ̀ fọ́pẹ̀ta wípé kẹ́ran dídín gbé wa lọ ẹni àbáfẹ́ bá lọ ó ní òun ti yó ẹni àní kókó oúnjẹ dání ó yẹ ẹran sẹ́nu owó kì í jà kínú ó bẹ̀rẹ̀ rán kíkọ́ ewé kì í gbé ríró ẹ̀bà kì í pẹ́ ẹ̀jẹ̀ ìdíyàn ọba àmọ̀là tó ní kẹ́ràn mọ́tò gbọ́bẹ̀ ó ti gbé ọba tó gbé pọ̀mọ́ níjà òun ló gbé pàlàborí ẹ̀yà dayọ̀ ni mo fi ìjẹ̀bà ọjọ́ yẹn ẹ fún mi láti ẹ̀wọ́ ojú lásán ò ṣeé ṣe wèrè. Adéwùsì máa bọ̀ ní bàbá rẹ fẹ́ ṣàdúrà fún ọ ta ló ṣe gẹ̀rẹ̀ sáà tó bí lọ́mọ ni bí mo bá wà nú ẹgbẹ́ òṣóṣe mi ò jù lọ wá ní àbí bí má bẹ́nu àgbé ẹ̀jẹ̀ ìmísẹ́gbẹ́ rẹ mọ ìdọ̀bálẹ̀ kọ́ ní ìwà mọ ìdọ̀bálẹ̀ kúkú bí ẹni jìgá ń bá jà bọ́ sí i akàwé mọ̀rìṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀
dúró sí bàbá rẹ ní bọ́ sọ̀rọ̀ káwọ́ sẹ́yìn ọtí ẹ̀ ní rẹ́sikẹ́tì èmi ló dúró tì ló dúró báyìí ọlọ́run ní pọ̀ fún wa bàbá lẹ́ni tó sọ pé kó kú yóò síwájú rẹ̀ kú kásẹ̀ kú lórí wáyà kan ọmọ lù náà dúró mi ò ní ọlọ ikú rẹ ò sí lọ́wọ́ ẹnìkan ẹni bá pé òkú aṣíwájú ẹ kú ọ̀rọ̀ bí ẹkùn kí wá wò òkú ọwọ́ ní labalábá fìjárí wọ̀gbó mo ní bí ìbẹ̀rù bí ìṣáájú kì í jẹ́ kọ́mọdé èròkò ìdí ọ̀pẹ bọ̀rọ̀ aláìlá o ilẹ̀ Babátúndé wèrèwónú tá ń lùlù. Adéwùsì máa bọ̀ ní ọlọ́run ló fi akẹ́ra wa àwa náà la bí ọ àsì ní pé ó kú ẹni bá pé ó kú síwájú rẹ̀ kú àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo dáadáa tá à ń ṣe yẹn ni ẹlẹ́ni ò ní jẹ́ ṣẹ́ẹ̀rí gbogbo bóńkálukú bá ti ń ṣẹjá mọ́ sí lọ ẹnìkan ní ó tọ́jú ọmọ òkú ọ̀run ẹnìkan ní ó tọ́jú ọmọ wọn a ti sìn dé kòtò gbogbo wa ti padà ó dé èèyàn mélòó lórí lẹ́yìn ìgbà tí wọ́n ti sin ọkọ rẹ̀ ibi tó kù díẹ̀ káàtó fún wa nu sọ yẹ kí ìyá ọjọ́ ọmọbìnrin ǹjọ́ yẹ kébi ó lù pa ẹbí ń léèrè ṣé mo fún ọ lówó jọ mo ti rí ọ ẹbí léèrè ẹbí péjọ mo ti rí gbẹ̀yìn sọdá lọkọ tá a jọ rìn tá a ti jọ sunlé ńgbà tí ò tí ì fẹ́yàwó rárá ìwọ mọ̀mọ̀ tán díẹ̀ ń bọ ẹgbẹ́ rédíò fagun wà ọmọ àgbẹ̀yànjú ọ̀bọ̀n náà ò yẹ yín. ayaya gbàrà tí ìyàwó Babasuwe ìyẹn Moladun kẹ́ńkẹ́lẹ̀ wú kú làdánwò Babasuwe ti bẹ̀rẹ̀ báwọn kan ṣe ní òun ló pa á làwọn kan ní ìdílé Moladun gbógun tì í fẹ́ẹ̀ sí nǹkan táwọn ènìyàn sọ nípa Babasuwe nígbà náà eléyìí tó fà á táwọn kan fi bẹ̀rẹ̀ sí ní kórìíra Babasuwe tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí ikú Moladun kẹ́ńkẹ́lẹ̀ wò lọ́jọ́ kínní oṣù kẹsàn-án ọdún 2009 mi orílẹ̀-èdè Nàìjíríà tìtì tí Babasuwe sì ní òun ò lọ́wọ́ nínú ikú tó pa Moladun. Babasuwe ní ọ̀pọ̀lọpọ̀ ọdún ní àìsàn ẹ̀jẹ̀ ríru tó lóyìnbó ń pè ní hypertension fi bá Moladun fínra kọlọ́jọ́ tó dé lọ́jọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún 2011 ní àjọ agbógun ti oògùn olóró tó lóyìnbó ń pè ní NDLEA mú Babasuwe ní Muritala Muhammed Airport wọ́n fi ẹ̀sùn kan Babasuwe pé ó gbé egbògi olóró nígbà náà tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí orílẹ̀-èdè Paris ní Babasuwe fẹ́ lọ kí wọ́n tó mú un. ẹ jẹ́ kí n sọ lóyìnbó. The scanning machine at the airport detected suspected substance hidden in Babasuwe's stomach, but the suspect was alleged to have denied that such drugs was on his person. A second scanning machine proved that he was carrying the said suspected substance, and this led to his immediate arrest. Bíèrè alábọ̀rún dẹ̀wò àfìgbà tí wọ́n ṣá Babasuwe mọ́ gbàgà NDLEA tí Babasuwe sì fojú ba ilé ẹjọ́ pẹ̀lú àtìlẹ́yìn agbẹjọ́rò àgbà Bámidélé Atúrú wọ́n fi Babasuwe sílẹ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ lóríṣiríṣi tí wọ́n sì ní kí àjọ NDLEA san owó ìtanràn 25 million fún Babasuwe ṣùgbọ́n tí wọn kò san lẹ́yìn èyí náà ni agbẹjọ́rò Babasuwe Bámidélé Atúrú tún jáde láyé tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí. lẹ́yìn ìgbà tí Babasuwe jáde lọ́gbà NDLEA ló gbé sinimá kan jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ ó yàgbẹ́tì bí eré ojú àpá kò dojú ara o. àìsàn ńlá kọlù Babasuwe tó sì ń gbé lọ ilé ìwòsàn fún ìtọ́jú. látìgbà tí àjọ NDLEA ti tú Babasuwe sílẹ̀ ní Babasuwe ò ti rí ojú rere àwọn kan mọ̀ nínú nǹkan tí Babasuwe bá àwọn akọ̀ròyìn sọ. wọ́n ní àwọn ènìyàn kò fi bẹ́ẹ̀ pé àwọn sóko eré mọ́ bíi ti tẹ́lẹ̀. wọ́n ní ẹ̀sùn tí àjọ NDLEA fi kan àwọn bà àwọn lórúkọ jẹ́ púpọ̀. nígbà tó yá
àìsàn tó ki Babasuwe mọ́lẹ̀ túbọ̀ lé sí i tí wọ́n sì fi gbé ta fáwọn ọmọ Nàìjíríà láti ràn wọ́n lọ́wọ́ nípasẹ̀ ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ ni tó fi Ìbàdàn ṣebùgbé Mọ́gàjí Kọ́lá Olóòtú àwọn ènìyàn dìde láti ran Babasuwe lọ́wọ́ tó sì gbé lọ ilé ìwòsàn àwọn òṣèré náà dìde láti ran Babasuwe lọ́wọ́ ipa tí Yomi Fábíyì kó kò lóǹkà pẹ̀lú ìyá Esther Abímbọ́lá Àjàyí wọ́n gbé Babasuwe lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà fún ìwòsàn tó pójú owó lẹ́yìn náà ló padà sórílẹ̀-èdè Nàìjíríà àìsàn yìí ló jẹ́ kí Babasuwe ta púpọ̀ nínú àwọn nǹkan ìní rẹ̀ nígbà náà nínú nǹkan tó sọ lórí afẹ́fẹ́ nígbà tó bá Mọ́gàjí Kọ́lá Olóòtú sọ̀rọ̀ nígbà náà nígbà tí Babasuwe padà sórílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbìyànjú láti kópa nínú àwọn iṣẹ́ ọmọ wọn Adéṣọlá Omidina pẹ̀lú iṣẹ́ Yomi Fábíyì ṣùgbọ́n nǹkan tó lóyìnbó ń pè ní relapse ló tún ṣẹlẹ̀ sí Babasuwe àìmọye ìgbà ní ìròyìn òfegè jáde níbi tí wọ́n ti túfọ̀ ikú Babasuwe ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 23 oṣù kọkànlá ọdún 2021 àkùkọ kọ lẹ́yìn Àyìnlá Babatunde Omidina tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Babasuwe lẹ́yìn àìsàn ọlọ́jọ́ pípẹ́ o mò ń bọ̀. èmi ní sí ọkí lọ́wọ́ àfàríwò báyìí. bọ́ọ̀lù ẹ̀sìn síbẹ̀ ẹ̀tẹ̀kàn já wọlé bẹ́yẹn ṣé tó bá bẹ̀rẹ̀ èèyàn sí tí nǹkan náà máa ń dúró sí ni. mo ti dúró ní sílé rúùmù mo pé gbogbo èèyàn wọn ò gbọ́ nǹkan kan ni mo fi wọ gàdúùmù wa. ó dáa kí ló dé o. kò sí láboró ọ̀rọ̀ tá à ń sọ látijọ́ iná ni àfojúsọ afárasọ àtúnfẹsẹ̀ wọlé fún ọ ò tiẹ̀ wo bí a wà kí ló dé ojú bó ti wà náà lọ. ṣé èèyàn mọ̀ pé ti gbó sá. gbó ló pè báwọn gbó ọgbọ́ jẹ́ kí n fọ ọ́nà kó tó mọ̀ kí wọ́n fọ sọ wọ́n fojú arúgbó wò mí ìwọ ọmọ wa bá àìsí sọ̀tà ara wa ọ̀rẹ́ náà láàjẹ́ gbẹ̀yìn ẹ̀yin mọ̀ ń fojú dìyàn ládùúgbò ni irú rẹ̀ ọmọ dáadáa sí ni Ọlọ́run fún ọ lẹ́wà ẹwà tọ́lọ́run fún ọ ìhun làwa náà ń ta sí kò yọ tó o bá wo bàbá ọkọ Mọ́níkà ó rí pa àjọra wa gan tójútójú ti gbogbo ara àbẹ́mi náà dáa débẹ̀. wàhálà lẹ máa kóra yín sí o àbírú ọ̀rọ̀ wo nìyẹn kí ló dé kí lẹ fẹ́. kátẹ́mi bá wá sá ìyàwó mi ó ti sọ́ra rẹ̀ ló lè nú ilé mi ò sì fẹ́ kóbìnrin wà kó lójú kòkòrò owó mi ò sì fẹ́ kóbìnrin ọwọ́ àkọ́mọ́ tú àpò ọkọ yẹn lóbìnrin tí bá ń tàpò ọkọ oríire ọmọ rẹ̀ ọmọ wọnú bọ́ọ̀rùn ọmọ rẹ̀ ti ń kì tòkò torí ẹ̀já wọnú kọ́mọ kọ́ ọ̀bọ̀n lápò èyí mọ̀ wá wò pé irú ọtọ̀ tiẹ̀ wà ládùúgbò tó ń ṣe dáadáa tó ń kí a dáadáa kí n mọ̀ tọ́jú owó sí ọ ní ọwọ́ kó lò sí kọ́ mọ̀mọ́ kó lówó mọ́. tí wọn náà bá dẹ̀ ti dráì ní owó ní gbẹ́nu kò mẹ́ ajẹ́ pẹ́pẹ́pẹ́ ni ọ̀gẹ̀rẹ̀ àgbààgbà. mi ò tiẹ̀ mọ̀ fẹ́ máa ń lówó lọ́wọ́ bẹ́yìn. ẹ jókòó sẹ́. nípa ìgbìyànjú ẹ̀dá àwọn ènìyàn ṣèwọ̀n tán lè ṣe o Nigbakan Ri episode 17 lẹ́ ń wò lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí YouTube channel wa The Rise and Fall of Babatunde Omidina Nigbakan Ri episode 17. tẹ̀gànkọ́ adẹ́rìn-pòṣónú bíi ti Babasuwe ò sí lóòótọ́ làwọn adẹ́rìn-pòṣónú míì ti dìde ṣùgbọ́n ẹyẹ tí ò bá kó owó èké ò sí nígbò àní ẹni tí ò ṣe bíi méjì Babasuwe ò tíì sí o. kí lẹ́yìn náà mọ̀ tẹ́ ẹ lè sọ fún wa nípa Babasuwe Babatunde Omidina ẹ drop comment yín sí comment box wa. ǹtẹ́ ẹ bá mọ̀ nípa láwàdà ni ẹ gbé sí wa létí ẹ jẹ́ ká wa náà gbọ́ ẹ jẹ́ ká mọ̀ o. nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kò sí nǹkan rere tẹ́dà ń ṣe nílé ayé tí Babasuwe ò ṣe bónírèsí kọ̀ tó lóun òfin gbá IPMI èyí tó ti fínlẹ̀ ò ní ìparun láíláì ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ló péjú síbi ìsìnkú Babatunde Omidina
nílé rẹ̀ ní Kòròdú. Kódà àwọn kan tó wà níbẹ̀ lọ́jọ́ náà ò sí láyé mọ́ bí mo ṣe ń sọ ọ́. Dàtí tùsé gbogbo wa la dágbádá kú. Ẹni ọdún 63 tó lóyìnbó ń pè ní 63 years ní Babasuwe kọlọ́jọ́ tó dé. Àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ bá wa dẹlẹ̀ fún wọn. Kọ́lọ́run túbọ̀ nínú àánú ẹ̀ dá àwọn ọmọ àtàwọn ìyàwó tán fi sílẹ̀ sáyé lọ sí. Àmín. Ẹ má gbàgbé láti drop comment yín sí comment box wa. Ẹ tún jẹ́ ká pàdé lọ́jọ́ mẹ́jọ fákọ̀tún ètò Nigbakan Ri with IPMI. Ẹ ṣé.